Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Muhammadu Buhari àti gbogbo ẹ̀yin ọba aládé ní ilẹ̀ Yorùbá tẹ́ ẹ wà nínú ẹgbẹ́ Illuminati 77 àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ ògbóni òṣùgbọ́ ẹgbẹ́ òfò tẹ̀sí ká ẹgbẹ́ ẹ̀ka pé àpàyàn tẹ̀sí yes àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí gbogbo yín wà ńbẹ̀ àwọn ẹgbẹ́ àgbáyé tí gbogbo yín wà nú ẹ̀ ọmú ìyádùn tí gbogbo yín mú ká ẹ fi ọmú yẹn ẹ mú kíkan bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ ti mú kíkan láti October 1st ẹ ti gbà mí tẹ́ ẹ ti gbomijì lójú àwọn abiyamọ àgbáyé ẹ ti mú kíkan ẹ ti bàlújẹ́ ìlú tí wọ́n bá ti ń tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ Ọlọ́run máa ń kúrò ní orílẹ̀-èdè náà Ọlọ́run ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ àdúrà àwọn tó sì nífẹ̀ẹ́ Ọlọ́run dénú ló sì ń gbà ní orílẹ̀-èdè yẹn Ọlọ́run á ti parẹ́ ó yẹ kí Ọlọ́run pa orílẹ̀-èdè Nàìjíríà rẹ ni ó dẹ̀ fẹ́ parẹ́ torí ìtẹ̀jẹ̀ sílẹ̀ ti pọ̀ jù ó dẹ̀ máa pa yín rẹ́ torí gbogbo ẹ̀yin tẹ̀ wá mẹ́rin máa parẹ́ ẹ̀yin tẹ̀ ń ṣe ìkà yín lẹ́ máa parẹ́ mọ́ Nàìjíríà mọ́ lára torí àwa ò ní lọ́bì kankan àwọn èèyàn tiwa ò ní parẹ́ àwa tá à ń dà nínú inú kan tá à wá nǹkan míì nídìí ẹ̀ àwa ò ní parẹ́ ọba tó dúró lórí òtítọ́ tó dé wípé ẹ̀mí rẹ̀ tẹ́ ń wákàtí òde tẹ́wọ́ gba owó lọ́wọ́ yín kò ní parẹ́ ṣùgbọ́n ọba tó ń gba ìjẹkújẹ tó ń gba oyè tó ń gba owó lọ́wọ́ yín wọ́n parẹ́ mọ́ ilẹ̀ wọ́n parẹ́ mọ́ Nàìjíríà lára nígbà tó bá tásìkò 2022 fẹ́ẹ́ dé fíìmù ń bọ̀ Tenny ọmọ ológo rèé mo fẹ́ ra àwọn suit mo nídìí àwọn suit tí mo fi ṣe ìdájọ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí mi ojú mi ó máa di 2022 tẹ́ ẹ bá wá ní mi ò ní rí 2022 tẹ́ ẹ ń lé pẹ̀mí mi ká ẹ ní wọ 2022 yẹn ẹ̀yin ní mi ìyà ní bá ní 2022 yẹn torí pé mi máa wọbẹ̀ torí mi ò wù ẹ̀sìn yín orí ìkànnì Tenny ọmọ ológo tí ó wà rè orí àbẹ́tẹ̀ mi àpèrè Tenny ọmọ ológo tí ìjókòó rẹ̀ pẹ̀lú adé mi adé ègún wà mí lórí tí ti máa sí ìwé yín lẹ́sẹsẹ pé mo wí fún yín mo wí fún ọba aládé wípé owó àwọn Fúlàní ń ta nǹkan wọ́n rẹ́dì láti ta ogún wọ́n rẹ́dì láti ta ọrọ̀ wọ́n rẹ́dì láti ta gbogbo tán ní kan kò fún ẹ torí pé wọ́n fẹ́ gba ogún òbí rẹ lọ́wọ́ ẹ̀ tán bá dẹ̀ gbà tán ń tó kó fún ẹ yẹn wọ́n á gbà padà wọ́n tó ṣẹlẹ̀ ní Afghanistan kí làbá lọ́bẹ̀ gbogbo ọrọ̀ tí wọ́n ti fún àwọn èèyàn ṣé kò wá ti di ti wọn báyìí bọ́n ṣe jókòó sínú ààfin rèé wọ́n jókòó sínú àwọn ààfin bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wọ́n wá ń jẹ wọ́n wá kásẹ̀ sórí tébù wọ́n ká ẹsẹ̀ sórí tébù wọ́n á bọ́ sínú wọn báǹkì tí wọ́n ti ń gba owó wọ́n á jókòó síwájú níbi tí mọ́níjà jókòó sí pẹ̀lú ìbọn lọ́wọ́ pẹ̀lú láptọ̀pù wọ́n wá kásẹ̀ sórí àga wọ́n á nàbọ̀ sí mọ́níjà létí pé kó mọ fẹ́ tẹ́gùn sáwọn ọmọ tán ṣe fún wọn wọ́n á bọ́nú ilé àwọn olówó wọ́n á tún wá ọmọ tẹ̀ lórí àga tán jókòó sí àga èyí tó dájú wọ́n wá kẹsẹ̀ wọn méjèèjì wọ́n kó lé lórí ìbí tí ẹ̀tún náà rọlé lórí wọ́n tún fi ya fọ́tò kẹlẹ̀ mọ̀ káyé yín wọ́n ní because wọ́n rẹ́dì láti fún yín ní tẹ́fẹ́ wọ́n mọ̀ owó lẹ need wọ́n mọ̀ pé ọrọ̀ ayé yẹn lẹ fẹ́ wọ́n á dẹ̀ fún yín ṣé bí ọrọ̀ ayé lẹ fẹ́ wọ́n fún yín wọ́n fún ẹ ní nǹkan tó fẹ́ yẹn tán bá dẹ̀ ti fún ẹ ní nǹkan tó fẹ́ kí ló tún kù lẹ́yìn rẹ̀ wọ́n á gbógun òbí rẹ lọ́wọ́ ẹ wọ́n rẹ́dì láti ta gbogbo nǹkan ní kákó fún ẹ kán fi gba ogún òbí rẹ lọ́wọ́ ẹ torí mi wí mo kékékéké mo ló ń bọ̀ kẹ́ẹ̀dẹ́ àwọn ọmọ ọlọ́mọ wà ní Àbújá wọ́n wà nínú gbórúmọlẹ̀ nínú ẹkùn láti bí oṣù mẹ́ta àná ló pé oṣù mẹ́ta gẹ́rẹ́gẹ́ tí Ládélé àti Lédíkè sì wà níbẹ̀ yẹn ọba aládé kankan ò sọ̀rọ̀ ìjòyè ò sọ̀rọ̀ gómìnà ò sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá Fúlàní kó ìbọn wọnú ilé onílé lóru ó lọ àrẹ́sì unlawful way gbogbo àwọn adájọ́ tí èyí sọ pé ń dájọ́ òtítọ́ kẹ́ ẹ wà ní ilẹ̀ Yorùbá unlawful way ni èyí tẹ́ pé ayé ní ọlọ́pàá ní amòfin ṣé bí wọ́n ṣe ń rú ṣọ́ṣẹ́ ṣe ni unlawful way ni láì ní search warrant kò sí arrest warrant ẹ wọnú léèyàn lọ lóru ẹ bà nǹkan ní ẹ̀jẹ̀ ẹ pa ènìyàn méjì ẹ tún wọ́ òkú lọ ẹ kún kó àwọn ọmọ ọlọ́mọ wọ́n wà ńbẹ̀ adájọ́ dájọ́ wípé kán fi àwọn gbogbo àwọn ọmọ ẹ̀ sílẹ̀
ìjọba pín méjì ó ṣẹ́kù sọ́wọ́ ó mú èyí tó jóbìnrin ó jù sápò àwọn ọmọ ọlọ́mọ tí ò mọ́wọ́ mẹsẹ̀ ni wọ́n kó pamọ́ síbẹ̀ so tó bá yẹ pé wọ́n gbé fídíò yẹn ní live ẹ pa wọ́n ẹ wà ní ọ̀nà gọ́ọ̀mẹ̀ ilẹ̀ Yorùbá ló wá pa wọ́n ṣùgbọ́n gbogbo èyí náà nígbà tí yóò bá ń jẹ ìyà kí ni òrìṣà ilẹ̀ Yorùbá ń wò ìyà máa ń jẹ Yorùbá gan ìyà máa ń jẹ wá gan àmọ́ lẹ́nu ọ̀rọ̀ níbikíbi ìyà máa ń jẹ wá káàkiri wọ́n máa ń fi ìyà jẹ wá ojú wa máa ń rí tó ojú Yorùbá máa ń rí tó ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ jókòó gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ jókòó ẹ̀yin bàbá tẹ́ ẹ tó mi bí lọ́mọ ẹ̀yin tẹ́ ẹ tó wé pé èmi tó mo tó ẹ tó mi bí àtẹ̀yin tó wé pé mo lè gbà mí lábúrò ẹ má máa sọ fún mi pé kí n stop láti máa kọlù ọba I will call them kò sí kí n má kọlù wọn torí ẹni tó bá mojú ògún ni ó pa obìnrin rẹ̀ tí ọba ò bá lè bá ìjọba sọ̀rọ̀ ibo ni gbogbo àwọn òrìṣà tẹ́ ẹ tó jọ wà àbẹ́ ẹ̀dá dúdú òrìṣà tí ó wà ní wọ́n láwọn níye mọ́já ẹ jẹ́ ká jọba yín play àwọn òòṣà yín ká tiẹ̀ wá ní wípé àwọn ọba yín wọ́n ní wọn láṣẹ torí àwọn kan máa ń sọ ọ̀rọ̀ rírùn mi ò sọ́rí láti sọ àwọn èèyàn kan wà ọ̀rọ̀ ẹnu wọn máa rùn àwọn gangan rùn so ọ̀rọ̀ ẹnu wọn máa rùn àwọn kan máa ẹgbù ẹ̀dá tó bá dárúkọ wípé ọba ò ní àṣẹ lẹ́nu olórí burúkú lẹ́nu tó bá sọ bẹ́ẹ̀ gbogbo ẹnu mi ni mo fi sọ èmi Tenny ọmọ ológo yes Tenny ọlá ìtàn Ọpẹ́yẹmí tó gbá ski ọmọ oko gbó kírákírá ọmọ ológo tó sá proper èmi ò wojú wúṣe o ẹni tó bá lépa mi ló máa kú kò òjijì bẹ́ẹ̀ ni tí ọnikẹ́ni tó bá ní ọba ò ní àṣẹ lẹ́nu eléri ibú èèyàn ìkà ọ̀dájú alátẹnujẹ ẹni tó ń jẹ lábẹ́ ọba ló sọ bẹ́ẹ̀ ẹni tí ọba ń fún ní nǹkan ọba ò láṣẹ lẹ́nu bọ̀tọ̀ bá lè lé private jet sílẹ̀ láti lọ síbi ìgbéyàwó Yusuf ọmọ àlè Buhari yes Yusuf iṣẹ́ kí ni Yusuf ṣe ibo ni Yusuf ti rí owó iṣẹ́ kí ló ń ṣe àwọn tó so oògùn owó gan ní Nàìjíríà wọ́n ṣègbéyàwó kí wọ́n máa há iPhone mo tán ta iPhone 12 ní 600 to 700,000 bẹ́ẹ̀ náà tún wá pín iPad tán tún wá customize ní o anything customize máa wọ́n gan o ìyẹn náà máa wọ bí 600 700 wọ́n tún wá pín àwọn ọtí bí NSC tán ta àwọn Wizkid àwọn NSC bọ́n ṣe pín nu àwọn ẹwà dúdú gift tí wọ́n pín fún orí ẹ wá wòye èrò tó wà ńbẹ̀ yẹn kódà private jet tó wọ̀ bẹ̀ yẹn wọ́n ló lé ní 1000 plus bí 1800 private jet ló wà ńbẹ̀ yẹn ní private jet tẹ́rí tó lé lẹ́wọ̀n ẹ wá wòye 1800 di iPhone tán máa pín fáwọn tó ní private jet tán kó wá síbẹ̀ ká máa tún wá láwọn ọ̀rẹ́ ìyàwó àwọn ọ̀rẹ́ ọkọ àwọn olóṣèlú gómìnà tí wọ́n wá ní nọ́ọ̀tì ní íìsì ní sáùtì ní mídù tí wọ́n wá síbẹ̀ yẹn ẹ wo iye orí kọ̀ọ̀kan wọ́n dẹ̀ ní kò sẹ́ni tó débẹ̀ yẹn tí ò gbẹ ẹ̀bùn ibo ló ti rí owó kò síná owó tó yẹ kán fi ṣèlú kò sómi wọn ò ṣe kankan ikú ń lọ lọ́tún lọ lọ́sì kò sí security oúnjẹ gbogbo ẹ̀ ló ti gbówó lérí ọba lè lọ bí ìgbéyàwó láti lọ gba iPhone láti lè jàmọ̀lá hòtẹ́ẹ̀lì tí àwọn ọba yìí máa sùn sí kọ́ ó dàbí ààfin báyìí ẹ bá ráwọn hòtẹ́ẹ̀lì wọn tó sùn sí bí ààfin báyìí ni ó ga báyìí bí búùtù àṣẹwó ni AC bẹ̀ ń kán lólóló wọ́n mọ̀ lọ́bẹ̀ àbí wọn lọ́bẹ̀ ẹ wá lọ́ba ò láṣẹ lẹ́nu bọ̀tọ̀ bá mọ̀nà bàbá lọ́yọ̀ọ́ àti ọba ọ̀jájá wọ́n mọ̀nà Àbújá tán bá fẹ́ lọ sọ̀rọ̀ gba kọ́ńtrátì wọ́n mọ̀ ṣe lè lọ sí ọ̀dọ̀ Buhari l'Àbújá ojú yín ò fọ́ lẹ ṣingọ́ọ̀mù mojú lẹ blasta mojú tẹ bá rí ọba ọ̀jájá ọba Afẹ̀ tó máa ń lọ sí Àbújá kò dẹ̀ láṣẹ lẹ́nu inflex yẹn kò lè fi bá Buhari sọ̀rọ̀
wípé bí àwọn nǹkan ṣe ń rí nílùú yìí kò dáa bó o bá tẹ̀lé sọ̀rọ̀ pé kán má bàa pọ̀ pé ká pín bàbá bí nǹkan ṣe ń rí a ní di security láwọn àgbègbè wa àbíkan ní gbogbo àwọn àgbègbè wa yìí ẹ jẹ́ pé bá wa kó àwọn security mi wá àwọn ọmọ wa tí wọ́n níṣẹ́ lọ́wọ́ yìí ẹ jẹ́ ká recruit wọn ká máa fún wọn lówó kẹ́ ẹ máa sanwó oṣù fún wọn ẹ jẹ́ ká recruit àwọn ọmọ ẹ̀ ṣiṣẹ́ kò máa sọ mi kò sí ná wọn bá wọn sọ títara wọn ni wọ́n ń bá lọ kán gba contract kán ra private jet kán ra mọ́tò kán fẹ́lá kán lọ rè jámọ̀lá lórí àga Esther Ajayi kán ná tọ̀tọ̀ ó tán nǹkan bá lọ nù kán dẹ̀ dé bẹ́ẹ̀ kí ọba náà máa tún ìrírú ẹ̀rí ọba tó há mọ́nú elevator kán tó máa ya selfish àwọn ọba oníjẹkújẹ àbẹ̀tàrí ńlá kán mọ jẹjẹkújẹ kán máa ya selfish ọba tó ya selfish ọba tó ya selfish photo wà òkè tí ọba ò bá ní àṣẹ láti lè bá Buhari sọ̀rọ̀ ẹ dákun gbogbo àwọn òòṣà yín tẹ́lẹ̀ ní ibo ló wà tún lè ṣe láṣẹ ìbéèrè mi sí ìwọ tó ń wò mí challenge mi fún tí mo sọ pé mi ò mọ tí mo ń sọ ok ẹ ti ní ọba yín ò láṣẹ láti lè bá wọn sọ̀rọ̀ àwọn olóṣèlú pé kódà chairman àdúgbò ó láṣẹ lẹ́nu ju ọba lọ fine ṣebí tí ọba ò bá lè bá Buhari sọ̀rọ̀ tí ò lè bá gómìnà sọ̀rọ̀ tí ò lè bá chairman sọ̀rọ̀ kò tún lè bá òrìṣà tó ń sìn sọ̀rọ̀ àwọn òrìṣà tó ń jẹ oyè lélẹ́ tó ń jọba lé lórí ẹ jẹ́ ká jọ wo iye àwọn òrìṣà wọn tí wọ́n ní. Ṣé ẹ ti rí ẹwà dúdú èrè àwọn òrìṣà. Sorry, please. We are moving. Sorry. Just keep on moving. So that we can commence with the program. Our church. I want to use this medium to welcome all the dignitaries present here to Ife. This is part of the sky, the Oloja Festival. One source, one Yoruba, one So èmi ń sọ fún ẹnìyẹn gbogbo àwọn òrìṣà yìí tí ọba ò bá lè bá Buhari sọ̀rọ̀ tí ò lè bá wọn gómìnà sọ̀rọ̀ tí wọn ní àṣẹ láti bá wọn sọ̀rọ̀ lókèrè kúrò tí wọn bá wọn òrìṣà ẹ jẹ́ ká jọ ka iye òrìṣà tí wọ́n ní olè ní Ọ̀rúnmìlà ẹ dákun bo ni Ọ̀rúnmìlà wà wọ́n ní Ọ̀rúnmìlà bá bá àgbọn mi règún ibo làwọn òòṣà wà tẹ́ẹ̀ lè bá wọn sọ̀rọ̀ Odùduwà yín rèé ibo ni gbogbo àwọn òrìṣà yín wà tẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ onílé leléyìí Ògún bològún wà tẹ́ẹ̀ lè bọ Ògún lọ́wẹ̀ fún àwọn tí wọ́n ń pa yín Ṣàngó ibo ni Ṣàngó wà tẹ́ẹ̀ lè pe Ṣàngó lórí àwọn Fúlàní tó fẹ́ pa yín Ṣàngó rè olójú orógbó rè o olú orógbó ibo lolú orógbó wà gbogbo àwọn òrìṣà ìdá olú orógbó Iyemọja Èṣù gbogbo ẹ̀tẹ́ ní ẹ dákun ó ti di mélòó ẹ wò Iyemọja Ọbàtálá Ọbàtásà ọba takuntakun ẹ dákun bo ni gbogbo àwọn òrìṣà wà Ọ̀sàrà ibo ni Ọ̀sàrà wà tẹ́ ẹ lè bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ fún àwọn tó ń pa yín lọ́mọ tó ń pa yín nílùú tó ń dàlú fún yín ibo ni Olókun wọ́n ní Olókun Asọ̀rọ̀dayọ̀ awẹ́dẹ wọ̀sùkú tó wẹ́ mọ́ bí o bá sọ kúkú ọpọlọ ní Ọ̀ṣọ́ọ̀ṣì ibo náà wà ibo ni Ọ̀ṣọ́ọ̀ṣì wà Olókun rẹ o Ẹlẹ́sìnjé ibo ni gbogbo àwọn òrìṣà wà Ẹlẹ́sìnjé Adé kírètì ẹ̀ pé Adé kẹ́ ẹ fún Adé ní tó fẹ́ kí oúnjẹ kí owó lè pọ̀ nílùú
gbogbo àwọn Yemọjàdà kò sí tó jọmọ́ àwọn olómi ẹ̀yin tẹ́ ń bọ Ọ̀ṣun Mọ́remí kírétẹ̀ pé gbogbo àwọn òrìṣà yẹn kí wọ́n bá kẹ́ ẹ̀ pé wọ́n tẹ́ bá mọ̀ pé ẹ̀mọ́ tẹ́ fẹ́ ṣe àwọn èèwọ̀ wọn kírétẹ̀ fún wọn ní nǹkan tán fẹ́ Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀sẹ̀rẹ̀ olóyè ayù kírétẹ̀ pé gbogbo wọn ẹ̀ pé gbogbo àwọn ènìyàn yìí ẹ̀ bọ wọn bó ṣe yẹ kẹ́ ẹ bọ wọn ẹ̀ pé wọn bó ṣe yẹ kẹ́ ẹ pé wọn gbogbo tó yẹ kẹ́ ẹ fún wọn ètùtù tó yẹ kẹ́ ẹ ṣe fún wọn kí wọ́n lè jẹ́ kí ìlú túbà kó túṣẹ ibo ni wọ́n wà tí ẹ bá lè bá Buhari sọ̀rọ̀ tí ẹ lè bá gómìnà sọ̀rọ̀ tí ẹ tún lè bá àwọn òrìṣà yín sọ̀rọ̀ kí wọ́n láǹfààní òrìṣà yín Olúwo kú ti sọ tiẹ̀ fún yín Olúwo lóhun òṣòṣà kẹ́ lọ dànù ẹ̀yin náà kúkú dànù ká mọ̀ pé ẹ̀ ló sà kì í ṣe pé ká máa fi alẹ́lẹ̀ olórí burúkú kan máa fi halẹ̀ má wá pé alálẹ̀ ó bọ ọjà ẹ̀yin tẹ́ ń bú ọba alálẹ̀ tẹ́ di àrẹ́sì fúnra yín sínú akọ́lọ́ yín fúnra yín lẹ́ àrẹ́sì alálẹ̀ yìí ò ṣiṣẹ́ tó dé pé alálẹ̀ yìí ṣiṣẹ́ Fúlàní ò ní máa gùn yín gàràgàrà explain yín southern governor ẹ wo bí Fúlàní ṣe ń gùn yín wọ́n láwọn ò ní gbé ìjọba lẹ̀ fún yín kò dẹ̀ sí tẹ́ẹ̀sì ṣì bẹ́ẹ̀ ni wọ́n ní ọdún mẹ́rin àwọn sì ní 4 good years tí àwọn máa lò sí lẹ́yìn mẹ́rin yẹn àwọn ò wá padà round the table àwọn ọmọ Mauritania wọ́n wá ń pàṣẹ fún yín ní south west pé níbo bá wá yá àwọn ò wá ẹjọ́ kọ́ gbàgbé yíbò wọn lè dọ́dọ̀ yíbò ṣùgbọ́n èyí tí Yorùbá wọ́n ń pàṣẹ fún yín pé àwọn ò wá sórí table àwọn ò wá negotiate ṣùgbọ́n Tinubu ó yá àwọn sì máa gbéjọba yẹn because àwọn sì ní 30 years táwọn máa lò sí lẹ́yìn 4 years yìí wọ́n wá sọ fún yín pé ẹ jẹ́ káwọn jọ tẹ̀sẹ̀ bọ́ sórí pé politics is a game of number àwọn ní 120 làwọn nígbà táwọn dẹ̀ jẹ́ 120 nínú 200+ million tẹ́ jẹ́ nílùú àwọn ti win nìyí ní kálukú lọ gba voters card wọ́n dẹ̀ ti ń kó àwọn ará Niger àwọn ará Chad àwọn wèrè wọ́n ti ń kó wọn wọlé gbogbo àwọn màálùú wọn tí ẹ rí káàkiri wọn ó sọ di èèyàn gbogbo ọ̀nà ẹjọ́ 40 ni kódà màálùú go gba voters card ṣe bẹ́ẹ̀ yín lẹ fún wọn bọ́ ṣe ẹ̀yin lẹ kọ́ wọn bẹ́ẹ̀ ṣe ń lo ọgbọ́n láti yí àpótí ìdìbò àwọn yìí ò mọ nǹkan kan ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọmọ tá a gbé sílẹ̀ lẹ̀ ni ọmọ lẹ́lẹ̀ tá a wá gbé sí orí bẹ́ẹ̀dì yóò padà bọ́ lẹ́lẹ̀ torí pé fún kíni ẹ̀yin lẹ gbé wọn lẹ́yìn wọ́n wá fi eyín yẹn gé yín jẹ ẹ̀yin lẹ kọ́ wọn bọ́ ṣe ń pẹja náà wọ́n ti wá mẹja pa jù yín lọ ẹ̀yin lẹ kọ́ wọn bọ́ ṣe ń kidnap èèyàn wọ́n ti wá mọ̀yàn kidnap jù yín lọ ẹ̀yin lẹ kọ́ wọn bọ́ ṣe ń jí àpótí ìdìbò gbé bí wọ́n ṣe ń lo ọgbà àlùmọ̀kọ́rọ́ yìí gbogbo ọ̀nà tẹ́ gbé gbà àwọn tí wá mọ̀ báyìí wọ́n wá fẹ́ lo ẹgbà yín wọ́n fẹ́ fi nà yín ṣáì wọ́n fẹ́ fi nà Tinubu ló kọ́ wọn àti Wàsíù Àyìndé olórí Boko Haram ìyàwó rẹ̀ ló sọ èmi kọ́ so àtàwọn MC Olúọmọ gbogbo yín pátápátá ń rèé àwọn Koko Zaria iṣẹ́ tẹ́ kọ́ àwọn jàǹdùkú yín ẹ̀yin náà fẹ́ fi nà lẹ́gbàá báyìí ló bá tán fún yín wọ́n láwọn ò lè gbé bó lẹ́lẹ́ ẹ wá sọ fún èmi challenge ẹ̀yin èèyàn mi nísìn èmi ń pè ẹ̀yin àgbàlagbà tẹ́ tó mi bí mo ń pe gbogbo ẹ̀yin bàbá màmá mi àti ẹ̀yin tẹ́ pé ayé ní gbogbo ọba ẹ̀yin gbogbo òjòyè ẹ̀yin gómìnà gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re tí àwọn tẹ́ ẹ̀ bá lè bá Buhari sọ̀rọ̀ àwọn òrìṣà yín kọ́ ibo ni Ṣàngó wà ibo ni Ọbàtálá wà ibo ni Ògún wà ibo ni Ọya wà ibo ni Ọ̀ṣàrà wà ibo ni Yemọja Olókun Ọ̀ṣun òyìnbó ló ń bá yín bọ̀ Ọ̀ṣun ibi tó rí yóò tún pédé bẹ́ẹ̀ bá dódú Ọ̀ṣun òyìnbó ló wà bẹ́ẹ̀ tó ń bá wọn bọ̀ wọ́n ponú wọ́n yóò ponú gbogbo nǹkan yín fúnra yín tó yẹ kẹ́ ẹ máa bọ̀ òyìnbó ló ń bá wọn bọ̀ Ọ̀ṣun ìrírú ẹ̀rí láyé mi ìrírú tó ponú tó jùlẹ̀ Yorùbá rí tó ponú tẹ́yìn mọ̀ fúnra yín òyìnbó ló ń bá wọn bọ̀ àwọn dìdì ni wọ́n gbógun bí wọ́n wá fìtorí ẹ̀ àwọn òyìnbó tó yẹ pé ẹ mọ̀ pé British ni wọ́n àwọn tó yẹ pé àwọn fẹ́ kó yín lẹ́rú ni gbogbo èyí tó dá bẹ́ẹ̀ gbogbo òrìṣà gidi àwọn ère gidi tó góòdì gbogbo ẹ̀ wọ́n ti kó lọ Brazil wọ́n ti fi private jet kó lọ àtàwọn onírò funfun ẹ ti mọ̀ wọ́n ti kó lọ Brazil private jet náà máa fi ń rú lọ àwọn ìyá wọn tó ń gbọ́ pàlọ́wọ́ báyìí àwọn ìyá wọn ẹ sá ti mọ̀ wọn àtàwọn onírò funfun wọ́n ti fi kó lọ Brazil náà ti lọ rèé tó záyín àwọn abáyé fi dẹ̀ǹdúkẹ́ síbẹ̀ ẹ kúkú nímọ̀ ẹ kú ti fi wọ́n ṣe oṣù sọ ọ̀dàdà tí kò ní pọ̀ ṣebí tètè èèyàn máa ń dé bí odò Ọ̀ṣun tí ó lóun fẹ́ wọ́ ọmọ ẹ̀ lè rọ́mọ bí tẹ bá dé bí odò Ọ̀ṣun sí gbogbo ètò ẹ̀sọ́ ẹ̀ kàn tanra yín ẹlòmíà lóun pàràpàrà kò sí nǹkan kan
béèyàn bá dé bí odò Ọ̀ṣun tẹ́lẹ̀ tẹ́ bá bù tó ọmọ bá ń gbóná tẹ́ bá fi wé ọmọ ara rẹ̀ ó yá ọ̀tọ̀ ni tán pò pọ̀ wọ́n ti po kẹ́míkà pọ̀ papọ̀ mọ́ oògùn oorun wọ́n ti fọ́ ọmọ yín tẹ́ bá ti mú àwọn oògùn oorun tẹ́ bá ti fi sí tọ́mọ bá ti gbé mu tó bá ti gbé mu ọmọ yẹn á sùn lẹ́rò para ọmọ ti yá ẹ̀rọ pé omi Ọ̀ṣun ló ń ṣiṣẹ́ omi kọ́ ló ń ṣiṣẹ́ wàlẹ́ oògùn oorun tán pò pọ̀ sínú omi wọ́n ti pò wọ́n ti tú sínú gbogbo ẹ̀ ọmọ yẹn amọ́ láàrin ṣe Pelion 5 ni ọmọ yẹn á sùn wọ́n ní ẹ fílẹ̀ Pelion 5 ni àtìgbẹ́tẹ́ tí ń bọ Ògún bọ Ògún bó ṣe yẹ kẹ́ ẹ bọ́ bọ òrìṣà yẹn àwọn Ògún yẹn kì í ṣe àwọn Ògún fake o àwọn Ògún tẹ́ ń bọ̀ yẹn ǹjẹ́ ẹ fún ní ẹ̀tọ́ rẹ̀ ìwọ ọba Ọ̀jájá fúnra rẹ̀ ọba Ọ̀nífẹ̀ tẹ́ ń sin òòṣà tó pọ̀ jù ní ìlú Ilé-Ifẹ̀ ǹjẹ́ ẹ fún ní ẹ̀tọ́ ṣé n tó yẹ kẹ́ ẹ fi bọ wọ́n lẹ̀ fi ń bọ wọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ tó yẹ kíkú máa ké wẹrẹwẹrẹ nílùú bàbá lọ́yọ̀ọ́ ṣé n tó yẹ kẹ́ ẹ fi bọ wọ́n lẹ̀ ń bọ wọ́n àwọn tí ipò tọ́ sí sáwọn lẹ gbé fún abẹ́ ìfowó tà torí owó lẹ̀ fi ń ta ipò owó lẹ̀ fi ń gbépò sílẹ̀ ẹ ti gbàgbé ọjọ́ àti sùn ẹ ti gbàgbé jọ tẹ́sùn tẹ́ ẹ̀ ní jímọ̀ bàbá lọ́yọ̀ọ́ ọ ti gbàgbé ẹ̀san ń bọ̀ ẹ̀san ń bọ̀ lórí yín ẹ̀san ń bọ̀ torí tó bá dé tán ẹ ti ìka bojú yín báyìí ẹ ní rí omi ẹ ti ọwọ́ bojú ẹ ní rí omi ẹ ní kí lẹ ṣe ẹ ní ta lẹ ṣe ń tẹ́wìí nù ní tí mo wá sọ lẹ́ni nìyẹn ǹjẹ́ àwọn ọmọ Yorùbá ǹjẹ́ wà ní problem orílẹ̀-èdè Nàìjíríà ṣé Chief Sunday Igboho ní problem orílẹ̀-èdè Nàìjíríà ṣé Lady K tẹ́ ti mọ́lé àti Ládélé sáwọn ní problem orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ fi ti àwọn ọmọ yẹn mọ́nú gbàgà láti bí oṣù mẹ́ta Buhari wà ńbẹ̀ ẹ̀yin ọba aládé yìí dẹ̀ dákẹ́ àwọn ọmọ kékeré wọ́n ti àwọn ọmọ ọlọ́mọ mọ́bẹ̀ láwọn ọmọ tẹ́yìn gan mọ̀ ẹ̀yin Afẹ́nifẹ́re ìdákẹ́ ẹ wò wípé tán bá tì wọ́n mọ́bẹ̀ ọ̀rọ̀ Yorùbá tá à ń ṣe lọ èmi mọ̀mọ́ gbé kúrò lára mi bẹ́ẹ̀ ni mo jókòó nínú ilé mo dájókòó mo wá rò ó mo ní ẹdún náà kí ni àwọn Nàìjíríà ń try láti ṣe kí ni federal government of Nigeria ń try to do what are they trying to do nǹkan tó ń try láti ṣe ni pé táwọn bá ti àwọn ọmọ yẹn mọ́bẹ̀ wọ́n mọ̀ pé lóye Sunday Igboho wà ń Kútọ̀nù ìrònú wà lára wa àwọn ọmọ yẹn náà táwọn bá fi wọ́n lẹ̀ Yorùbá nation wọ́n mọ̀ lọ flafla mo wá wò pé ó dàbí pé àwọn ilé ìfẹ́ fi depress fún mi wọ́n fẹ́ pa action mọ́ mi lára jẹ́ ń gbọ́rọ̀ àwọn ọmọ sílẹ̀ màá máa gbàdúrà fún àwọn ọmọ yẹn bí ṣe gbà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi ò tí ì ṣetán o mo ò tí ì ṣetán o ẹ̀jẹ̀ ṣégeyà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín torí pé ohun tẹ́ ẹ̀ ń fẹ́ ni pé tí àwọn ọmọ yẹn bá wà ń bẹ̀ ọ̀rọ̀ Yorùbá a máa mẹ́ẹ̀ẹ́ kí ni tó bá jẹ́ tẹ́ ní ọmọ ológo lẹ gbé Yorùbá ò gbúdọ̀ dúró kó máa lọ ni ìyẹn gangan ni géènì tèmi pé ń tẹ́ gbé mi fún gbogbo ẹni tó bá ń jìjà agbára gbúdọ̀ mọ̀ wípé ó máa rírun sábàbí ẹ̀ ìyẹn ò ń ṣe tí ò dáa bẹ́ẹ̀ ni ẹ fi máa fún mi lógo ni ẹ mọ iye channel tó ti gbé ọmọ lọ́mọ ẹ mọ iye àwọn abiyamọ tó ń ṣàdúrà fún lójúmọ́ ẹ mọ iye àwọn èèyàn tí wọ́n ń perí ẹ̀ lójúmọ́ àgbáyé ti rí ẹni tó ń pè bẹ́ẹ̀ fọ́tò kò tí ì dé London gan fọ́tò rẹ ti dé London bẹ́ẹ̀ mo sọ fún ọ kò dé Amẹ́ríkà fọ́tò rẹ ti dé Amẹ́ríkà bẹ́ẹ̀ ni wọ́n gbé bẹ́ẹ̀ ni Donald Trump gan dẹ́n tó ń dé bẹ́ẹ̀ mọ̀ Joe Biden gan mọ̀ bẹ́ẹ̀ ni kó mọ̀ rí sójú ó ti ráwòrán rẹ̀ bẹ́ẹ̀ ti gbèrè ní UN Prime Minister UK go dẹ́ni tó ń pè bẹ́ẹ̀ mọ̀ ó ráwòrán ẹ ti fọmọ ológun ẹ kó ṣì lọ ẹ promote ayé ẹ ní Ọlọ́run ẹ ti jẹ́ kó débẹ̀ ṣáájú ògo rẹ̀ àwòrán rẹ̀ ti débẹ̀ ó ti jókòó dé ṣáájú òun gangan fúnra rẹ̀ kó débẹ̀ báyìí wọn ní ọmọ yẹn rẹ̀ sọ ní welcome sit down ẹ̀yin báwo ẹ kó ṣì lọ èmi lẹ́wàá dádú èmi ò lè dọdẹ o wọ́n máa sọ̀rọ̀ lọ́ntẹ̀mí ṣe sáwọn pé láti ọ̀ǹdí wà yẹn ẹ̀rí kẹ́mi stop láti jó tẹ́ ti bọ́ọ̀sì lé lóye ìjọ́wọ́ mo bá yín jákè ìjọ́wọ́ mo dákẹ́ fún yín ìjọ́wọ́ lẹ́ni mi tí mo gọ́ sí mulé tí mo lẹ́rù ló bá mi ó ṣọ́ọ̀kì mi kò lè ṣọ́ọ̀kì mi torí pé mo ti mọ sí ẹbí yín kò lè ṣọ́ọ̀kì tèmi àwọn tó bá ṣọ́ọ̀kì ló ṣọ́ọ̀kì kò ṣọ́ọ̀kì èmi ṣé tó bá pé bóyá ṣọ́ọ̀kì àwọn tó kù yẹn ló ṣọ́ọ̀kì èmi náà ṣé Yorùbá yẹn tó máa gbére lọ́sìn èmi ò ṣe sọ pé ṣọ́ọ̀kì ni kébì náà wá dákẹ́ gbà náà tí bá dákẹ́ gbà náà nǹkan máa dákẹ́ gbàgbé òṣì gbẹnu mo fi sọ torí everybody dákẹ́ mo rán ọba náà lóru ọjọ́ náà báyìí wúmà yẹn náà wú àǹtà ni ọmọ ọba Adéjọkẹ́ àjọ wà àǹtà ni mo kú òun mọ àwọn tó wà àǹtà ó wú àǹtà báyìí lọ́ọ̀láì ni
wọ́n tàbí ẹ̀ títí tílẹ̀ fi mọ́ òun ò kú omi kò kú omi tílẹ̀ fi mọ́ kí wá ló wá fẹ́ ṣọ́ọ̀kì wa mẹ́ kò lè ṣọ́ọ̀kì ẹ̀ wá mọ́ ẹ kó ṣì lọ ìjọba Nàìjíríà kò ṣì lọ kí ló fẹ́ ṣọ́ọ̀kì wa ohun tí ó ṣọ́ọ̀kì wa náà láti sọ níta à sọ níjọ́ náà lẹ́yìn ìgbà táwa sọ tán kọ́ sọ ti wá ṣọ́ọ̀kì wa àwọn èèyàn tó tún ti dé gan wọ́n ti ló kú ọba yẹn wọ́n ní kò ṣọ́ọ̀kì àwọn mọ́ kódà àwọn tó ti kú pé after a month náà tó wá padà tó máa tún sọ̀rọ̀ kò ṣọ́ọ̀kì wọn mọ́ nìyẹn ṣọ́ọ̀kì yẹn ti kúrò lára wọn wọ́n ti sọ̀rọ̀ tó mọ́dà rẹ̀ láàmú tó máa ṣọ́ọ̀kì wa pé tẹ́ bá ti àwọn ọmọ wa mọ́lé àní sọ̀rọ̀ mọ́ sọ̀kì ni mọ́ òun ṣọ́ọ̀kì yẹn ti kúrò lára tèmi ti pé kò sí lára mi tẹ́lẹ̀. Ìdí tí mo ṣe ètò yìí tí mo fi sọrí ẹ̀yin ọba ni pé torí awuyewuye tó ń lọ láti bí ọjọ́ mẹ́ta tí ọba Olúwo sọ pé kí gbogbo yín pátá pé ẹ̀yin ni ẹ dá wàhálà sílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ àjíire so pé ẹ̀yin lẹ dá wàhálà lẹ̀ sí ilẹ̀ káàárọ̀ àjíire pé àwọn baba ńlá wa àwọn Ògún àwọn Ṣàngó àwọn Bàtálá àwọn Ọ̀rúnmìlà àwọn tó tẹlẹ̀ dú pé àjèjì òrìṣà ni wọ́n ní ilẹ̀ wọn pé àlejò òrìṣà ni wọ́n ní ilẹ̀ tí Ọlọ́run jogún fún àwọn àti ìran wọn èmi wọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe máa jẹ́ àjèjì nínú ilẹ̀ ẹ̀ because tabawo báwo ni èèyàn ṣe máa di àjèjì nínú ilẹ̀ tí ó tẹ̀dó ibi tí èèyàn bá lọ ìlú tí baba ńlá èèyàn ò tẹ̀dó téèyàn bá ń gbé ń bẹ̀ òun lèèyàn ti jẹ́ àjèjì ibi tí èèyàn tẹ̀dó tí Ọlọ́run wá jogún fún èèyàn àti àwọn ọmọ ẹ̀ èèyàn ò lè jẹ́ àjèjì ní irú ìlú yẹn so Olúwo sọ pé àwọn ère àwọn baba ńlá wa tẹ́ gbé sí ààfin Ọlọ́run ló fa gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí wa ní ayé àtijọ́ kò sí fọ́tò kò sí nǹkan kan ère ní olúkálukú mọ̀ tí wọ́n fi máa ń ṣèrántí àwọn ẹni tí wọ́n ní so ìgbà tí ẹ bá mú gbogbo ère àwọn baba ńlá wa ẹ kó kúrò láàfin yín àwọn bàbá yìí dẹ̀ ló ní ààfin yín tí ẹ jókòó lé irú ìwà wo ni wọ́n ń pè yẹn ìwà ọ̀dàlẹ̀ kọ́ ni wọ́n ń pè yẹn ni ìwà aláìmoore nìyẹn náà because àwọn kan ló ṣiṣẹ́ àpèrè yẹn tẹ wà léni tẹ fi ń jẹ́ kábíyèsí àwọn ló ṣe iṣẹ́ àpèrè yẹn tẹ jókòó sí léni tẹ fi ń jẹ́ kábíyèsí wẹ́ pé láti ẹ̀ ti débẹ̀ gan ẹ tún máa du ọba yẹn ni o ṣe mọ̀ kẹ́ ẹ máa dúpọ̀ ọba yẹn ni ẹ du ipò yẹn ẹ débẹ̀ tán ni ó dẹ̀ yẹ kẹ́ ẹ tú ilé yẹn ṣe ni wọ́n ní ọmọ agbẹ̀yìntẹ́yìn ṣe ìgbà tí mo kéré tá a bá lọ sí ṣọ́ọ̀ṣì gbà yẹn a máa kọrin àní ṣe mí lọ́mọ Olúwa ọmọ tó gbafẹ́ tèmi lọ́mọ Olúwa ọmọ àtàtà ọmọ tí yóò mú inú dùn láti súnmọ́ ẹ ju ìlọ ọmọ agbẹ̀yìntẹ́yìn ṣe ọmọ tó ń tún ẹ̀yìn bàbá ṣe á ní ọmọ agbẹ̀yìntẹ́yìn ṣe ọmọ tó bá dẹ̀ jẹ́ ọmọ tó ń gbẹ̀yìntẹ́yìn ṣe kò kí ń ba nǹkan tí bàbá ẹ̀ fi sílẹ̀ jẹ́ ó máa ń tún ẹ̀yìn bàbá ẹ̀ ṣe ni àwọn òyìnbó tó ń gbé Jésù wá bá wa léni wọ́n tún ẹ̀yìn tí wọ́n ṣe ni àwọn lárúbáwá tí wọ́n fẹ́ kí ìtàn ànábì parẹ́ wọ́n tún ẹ̀yìn tí wọ́n náà ṣe ni so àwọn baba ńlá wa tó gba ẹ̀sìn tí wọ́n dẹ̀ fẹ́ ba ayé ẹ̀yìn àwọn baba ńlá tí wọ́n jẹ́ àwọn ni mi ò mọ orúkọ tí màá pè wọ́n tó ní wọ́n ní kò dáa ká sọ̀rọ̀ òdì sí àgbàlagbà bẹ́ẹ̀ ni àwọn ni ò tún ẹ̀yìn bàbá wọn ṣe ẹ̀yìn tí wọ́n ò tún ṣe náà kó ràn wá ṣùgbọ́n àwa ti ṣetán láti tún ẹ̀yìn àwọn baba ńlá wa ṣe àwa ò lè jẹ́ kí ẹ̀yìn àwọn baba ńlá wa bàjẹ́ mọ́ nítorí pé gbàtà gbé gbogbo ẹ̀ lọ sórí scale a ò rí ibi táwọn baba ńlá wa ti hùwà burúkú gbogbo irọ́ tí wọ́n pa mọ́ àwọn baba ńlá wa lénìí kò rí bẹ́ẹ̀ ìgbà tí àwọn baba ńlá wa tí wọ́n ń ṣe ìlú wọn tí wọ́n ń tòlú wọn kò sájínigbé tán bá gbé ata sí ọjà ibù kódà wọ́n ní tán bá nọ́jà láyé àtijọ́ olúkálukú tó bá parí ọjà ìdí ìsọ̀ olúkálukú náà tún máa fọjà sí kí wọ́n ń rọjà padà sílé o kò dẹ̀ sí ṣọ́ọ̀bù ńgbà náà kò sí pé wọ́n ń tì í ìsọ̀ yẹn náà lolúkálukú máa fi ọjà ẹ̀ sí kò dẹ̀ sí ẹnikẹ́ni tó máa jí ọjà yẹn kí ló dé tá a kì í ṣe máa ń rí ìtàn gidi pa nípa àwọn bàbá yìí tó jẹ́ pé ìtàn burúkú àwọn ìtàn àhesọ àwọn wọn ní pé ibi gẹ̀rẹ̀jẹ̀ náà ń bá àgbà ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ni Ọlọ́run fi sí ipò bàbá ọ̀dọ̀ yín ló yẹ kí gbogbo wa máa lọ ká sí lọ máa gba ìtàn báwo ni àgbàlagbà ṣe máa ṣòro bí èwe àgbàlagbà ò kì í ṣòro bí èwe ọjọ́ orí kọjọ́ orí tí ìbáwò yín kẹ jẹ́ Ọlọ́run ti fi yín sípò àgbà so ibi àgbà yẹn ló yẹ ká ti máa bá yín torí pọ́n ní pé ibi gẹ̀rẹ̀jẹ̀ òun ni wọ́n ti ń bá àgbà so kí ni mo fẹ́ sọ fún yín ni pé mo fẹ́ fi nǹkan hàn yín ni ojú ti làjú pé kéèyàn kan wá máa pe ajá lọ́bọ̀ fún wa wọn ò lè pa ajá lọ́bọ̀ fún wa mọ́ ní ọjọ́ orí tí a wà yìí ẹ wò ó ní ṣe rí báyìí.
kíní eré ìyá Àbẹ̀ní tí àwọn òyìnbó gbé kúrò ní ọ̀dọ̀ wa ní bí ọ̀rọ̀ tí máa kan bá mi sọ àáfàá ní máa yẹn ṣùgbọ́n àáfàá tó ti sọ jí ni ó ní ìyá wa ó ní ọ̀rọ̀ àwa èèyàn dúdú ó ló dàbí bàbá tó ń lọ sí ìdálẹ̀ àáfàá tó ti sọ jí irú àwọn àáfàá tí mo fẹ́ máa bá sọ̀rọ̀ nìyẹn àáfàá torí ẹ̀ ti pé ó ní bàbá tó ń lọ sí ìdálẹ̀ ó ló wá fún ọmọ ẹ̀ ní fóònù pé ẹ̀yin ọmọ mi o ó dẹ̀ tún fún wọn ní kóòdù kò kàn ṣe pé tẹ bá ti dá nọ́mbà yẹn kóòdù báyìí ni kẹtẹ̀ tẹ bá ti pe nọ́mbà yẹn kẹ wá tẹ kóòdù báyìí pé anytime tóun bá ti gbọ́ kóòdù yẹn òun á dá yín lóhùn ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwa àtàwọn orúnmọlẹ̀ ṣe rí ó láwọn ọmọ yìí ti wá ń lo kóòdù yẹn títí bàbá wọn dá wọn lóhùn àwọn kan wá láti ìdálẹ̀ wọ́n wá sọ fún àwọn ọmọ yẹn pé ẹ ò gbọ́dọ̀ lo kóòdù yẹn mọ́ pé kódà nọ́mbà tẹ fi ń pe àwọn bàbá yín yẹn kò correct wọ́n wá fún yín ní new number ọ̀ wọ́n fún yín ní fóònù tuntun wọ́n sọ fún yín pé fóònù yẹn ó ti hold pé àfóònù tí bàbá yẹn fún yín ó ti gbó wọ́n wá gba fóònù tuntun fún yín ṣe rí fóònù tí bàbá yẹn fún yín pé kẹ́ máa fi ṣe kóòdù yẹn ẹ̀yin wá gbé fún àwọn tó wà yẹn àwọn yẹn wá gbé fóònù tó fáìn fún yín tó fáìn àfàlẹ́ ní tó analyse kìíní fún mi tí máa ń gbọ̀n nǹkan mo máa ń fẹ́ fìyìn fún yàn ó ní nígbà tẹ́yìn wá gbé kóòdù yẹn ẹ wá gbé kóòdù yẹn àti yẹn ẹ gbé fún ẹni tó wá bá yín eléyìí tó wá gbé fún yín tó fáìn gan ìyẹn fáìn ju fóònù tí bàbá ńlá yín fún bàbá yín fún yín àti kóòdù titi wọn wọ́n wá ní kẹ́ máa fi kóòdù yẹn kẹ́ máa fi pe bàbá yín ǹjẹ́ bàbá yín máa gbọ́ wọn ò lè gbọ́ àáfàá yẹn ní ìyá mi ó ní bóun ṣe jókòó ó ní inspiration tó ń gbà nìyẹn ó ní ìdí tí ó fi di pé a kàn ń lọ sórí òkè a gbàwẹ̀ tọ̀rọ̀ wa ò yí padà nìyẹn torí pé a ò apply principle tán fún wa àwọn òyìnbó dẹ̀ gbọ́n òyìnbó ò gbàwẹ̀ wọn ò ṣe kankan wọ́n kàn rà ń tẹ̀lé principle ṣe bẹ́ẹ̀ yín lẹ gbé kóòdù yín fún wọn wọ́n dẹ̀ ń lo kóòdù ó dẹ̀ ń jẹ́ wọn wọ́n lo kóòdù oúnjẹ wọn ṣe àwọn pé bàbá gan kò lè mọ ohun àwọn ọmọ ẹ̀ mọ́dà àwọn ọmọ mi ló dènà tán báyìí tún lo kóòdù àtúndà wọn lóhùn ṣùgbọ́n ẹ̀yin gangan tán gbé kóòdù fún ẹjú kóòdù sígbó so ẹ wá ńgbà tí ẹ gbé kóòdù tán ẹ wá tún wá ń sọ pé àwọn bàbá yẹn ló ń ṣe yín ta ló ń ṣera ẹ̀ ẹ ò gbọ́ràn ẹ ò tẹ̀lé nǹkan tí wọ́n sọ ẹ ò listen you didn't follow the instruction ẹ follow instruction yẹn so ẹ wá sọ pé àwọn ló tún ń ṣe yín ta ló wá ń ṣe yín bí ọ̀rìn bàbá Òjó Adé ó ní ènìyàn ń ṣera ẹ̀ ó pe rọmáyé ta ló wá ń ṣe yín ẹ̀ wá láwọn orúnmọlẹ̀ ló ń ṣe yín báwo náà ṣe yín báwo ló ṣe wá jẹ́ pé àwọn ló ń ṣe yín wọn ò ṣe yín ẹ̀yin lẹ́ ń ṣera yín torí ẹ̀yin ni wọ́n fún ní kóòdù tẹ́lẹ̀ ẹ̀ lo kóòdù mọ́ tẹ́ni kóòdù ti hold ẹni kóòdù ti di old fashion ẹ̀ wá ní modern code tọ́ dẹ̀ fún yín kò ṣiṣẹ́ kò work kò mú result tẹ́ fẹ́ jáde ẹ wá sọ pé kínní yẹn ti lọ agbára wọn so but àwọn òyìnbó tó wá gba kínní yẹn lọ́wọ́ yín tí wọ́n gbọ́n ẹ rò pé òyìnbó ò gbọ́n ni wọ́n wá ìmọ̀ wá sílẹ̀ aláwọ̀ dúdú àtọ́ wọ́n mọ orúran tẹ́ jẹ́ wọ́n tẹ̀lé wọ́n wá ìmọ̀ ni wọ́n dẹ̀ farabalẹ̀ study yín dáadáa wọ́n dẹ̀ kó ìmọ̀ lọ ìgbà tí wọ́n ti wá lo ìmọ̀ dáadáa tó ń sìn wọ́n tún wá sọ fún yín pé ẹ̀yin èèyàn dúdú o ẹ̀yin náà ẹ tún padà sí ìmọ̀ bàbá yín o ẹ̀yin náà tún sọ pé láyé irọ́ àòṣe àòfẹ́sẹ̀ oko ẹrú yìí la máa kú sí. òyìnbó gbọ́n mo ti sọ lẹ́ẹ̀kan mo ní bíbélì sọ pé the Greek seek for wisdom the Jew seek for sign òyìnbó ń wá ojoojúmọ́ náà fi ń wá ìmọ̀ kún ìmọ̀ ṣùgbọ́n àwa miracle sign religion là ń kó káàkiri òun là ń kó káàkiri àwọn baba ńlá wa ò kì í ṣe kọ́ máa kẹ́sìn èrú káàkiri wisdom làwọn baba ńlá wa ń ṣe Ògún Ṣàngó ẹ lọ ka ìtàn Ṣàngó ayílẹ̀gbẹ́ ọ̀run Ṣàngó wá wisdom yẹn ni Ògún ló fún Ṣàngó níná bó ṣe ń jẹ iná yẹn sí tó ni iná yẹn ṣe ń pọ̀ sí ó síkì fún ni ẹ̀yin ò síkì fún kankan tó bá yá òyìnbó ló máa yọná lẹ́nu
tó bá òyìnbó á gba gbogbo ẹ̀ tán lọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá wake up òyìnbó á gba gbogbo ẹ̀ á gbà tán wọ́n ti gbà tán o gbogbo nǹkan tó òyìnbó yìí jí lọ tán ìgbà kò tí tó 50%. Kò tó 50%. So àwọn gbọ́n àwọn need the wisdom ẹ̀yin ni ẹ̀ ń wá miracle. So bẹ́ẹ̀ ni bí mo ṣe sọ pé ẹ̀sìn tó òyìnbó gbé wá òyìnbó kọ́ ló gbé Pentecost àbó òyìnbó ló gbé Pentecostal wá òyìnbó kọ́ ló gbé Pentecostal wá ṣọ́ọ̀ṣì mẹ́rin lòyìnbó gbé wá Catholic Baptist Methodist àti Catholic Baptist Methodist àti ṣọ́ọ̀ṣì wo yẹn o gbogbo eléyìí tó kù àwọn èèyàn wa ló dáa. Ìgbà tí ó tiẹ̀ jẹ́ pé ṣọ́ọ̀ṣì tó òyìnbó gbé wá yẹn gan ni wọ́n ń ṣe kò ìfẹ́ gan ìwà nílẹ̀ wa ń gbà náà tó yẹ pé kìkì ṣọ́ọ̀ṣì mẹ́ta tó òyìnbó gbé wá Catholic Methodist Baptist àwọn ṣọ́ọ̀ṣì tó kọ́kọ́ dé nìyẹn tó òyìnbó kó wá tó yẹ pé òun làwọn baba ńlá wa ń lọ ń gbà náà wọ́n ìjọ ń jẹun ọ̀dá ọ̀tá ara wọn bọ̀ tí ń sìn tí ṣọ́ọ̀ṣì wá pọ̀ bíi Pentecostal gbogbo ẹ̀ wá dàrú bí ẹsẹ̀ tí lọ.